Ṣé ẹ kò gbàgbé ibi tí a fẹnu tán ìgbésí ayé olóògbé Herbert Adédèjì Ògúndé gúnlẹ̀ sí lọ́sẹ̀ tó kọjá? Ṣé kò wá pé a ti jẹ́ kó di mọ̀ pé ó gbé fíìmù méjì kan jáde tí a pè àkọlé ní Yorùbá Ronú àti Òtítọ́ Korò, èyí tó di wàhálà ńlá tí ìjọba tó sì gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Ibí yìí ni a fi ìtàn náà gúnlẹ̀ sí lọ́sẹ̀ tó kọjá tá a sì béèrè pé irú wàhálà wo ní ìjọba náà gbé ti Ògúndé lórí àwọn iṣẹ́ tíátà yìí. A dúpẹ́ a sì mọ rírì àwọn kóríyá tí ẹ̀ ń ṣe fún alábàálà yìí láti jẹ́ ká mọ̀ pé iṣẹ́ takuntakun là ń ṣe fún ìran Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, nígbà tí Ògúndé gbé fíìmù yìí jáde kò tíì sí fíìmù tàbí eré orí ìtàgé tó dàbí ẹ̀ láti ìgbà náà títí dàsìkò yìí o. Ìyún fíìmù Ògúndé, ìyún fíìmù Yorùbá Ronú àti Òtítọ́ Korò. Àwọn eré yìí wọ́n mì ilẹ̀ Yorùbá, kódà ó mì ìjọba nítorí pé àwọn ọ̀dàlẹ̀ nínú ètò òṣèjọba ní apá ilẹ̀ Yorùbá ni Ògúndé fi eré orí ìtàgé méjèèjì náà ló fi bá wí. Kódà ìwádìí jẹ́ ká mọ̀ pé eré Ògúndé yìí ó tú àṣírí ipa tí àwọn ọmọ Yorùbá kan kó nípa bí ìjọba àgbà náà bá ṣe kéde ìṣèjọba pàjáwìrì láwọn apá ilẹ̀ Yorùbá lọ́dún 1963. Nínú eré orí ìtàgé Yorùbá Ronú nìkan, orin àgbọ́sọgbánù àgbọ́kí ọpọlọ sísílẹ̀ ló wà níbẹ̀. Ó lé ní 40 bó ṣe ń ṣeré bẹ́ẹ̀ ló ń kọrin ọgbọ́n tí ohun tó ń fi eré náà sọ sì yé gbogbo èèyàn yékéyéké. Ṣé ẹ rántí pé ó tún ti lọ kọ́ nípa ijó lókè òkun? Òun pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ kan, àwọn ijó àràmàǹdà tó tún wà nínú Yorùbá Ronú àti Òtítọ́ Korò kì í jẹ́ kó sú àwọn olùwòran, kódà tó fi jẹ́ pé àwọn míì wo eré náà bí ìgbà 5 tí kò sú wọn, tí wọ́n sì tún wò níbi gbogbo tó bá ti fẹ́ ṣe àfihàn. Ìwádìí jẹ́ ká mọ̀ pé lẹ́yìn tí ẹlòmíì wò lágbègbè ẹ̀ tán, tó bá tún gbọ́ pé Ògúndé ń gbé eré náà lọ sí agbègbè míì, wọ́n tún wá àyè láti lọ wò nítorí pé àgbékalẹ̀ eré náà lágbára, ó dùn, ó nítumọ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ pé bí àwọn ọ̀rọ̀ inú ẹ̀ tí Ògúndé ń pe àkíyèsí ìran Yorùbá sí bó ṣe ń pa èèyàn lẹ́kún, bẹ́ẹ̀ làwọn tó ń pa èèyàn lẹ́rìn ó tún pọ̀ nínú ẹ̀ tí ìbànújẹ́ kò fi ní pọ̀ jù bó ṣe yẹ lọ fáwọn tó ń wò nígbà náà lọ́hùn-ún. Ṣé kò sẹ́ni tó tiẹ̀ mọ̀ pé wọ́n máa fẹ́ sọ ìran Yorùbá ọmọ káàárọ̀ oòjíire dèrò ẹ̀yìn pátápátá ní Nàìjíríà báyìí tí Ògúndé fi ṣègbékalẹ̀ eré orí ìtàgé Yorùbá Ronú? Nínú Yorùbá Ronú, bí wọ́n ṣe gba ìran Yorùbá sẹ́yìn, bá ṣe gbá ìran Yorùbá sẹ́yìn nígbà àrà tí a gba òmìnira ni Ògúndé pe àkíyèsí wọn sí, tó sì jẹ́ pé ó ṣe àgbékalẹ̀ ọba lágbára kan nínú eré náà. Ṣùgbọ́n igbákejì ọba náà tó yẹ kí òun pẹ̀lú ọba jọ máa wá ìtẹ̀síwájú fún ẹ̀yà rẹ̀ àti àwọn èèyàn ló gbàbọ̀dé nítorí nǹkan ìní àti owó fún ọba náà àti àwọn èèyàn ẹ̀. Kò sí bí èèyàn ṣe fẹ́ wo eré Yorùbá Ronú tí omi kò ní jáì lójú irú ẹni bẹ́ẹ̀ fún ìran Yorùbá, pẹ̀lú bí olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bó ṣe lo ọgbọ́n ìmọ̀ àti òye láti kó àwọn èèyàn jọ tí wọ́n jà fún òmìnira Yorùbá, ṣùgbọ́n tó jẹ́ pé ọmọ Yorùbá náà ló ṣe alátakò bí ẹ̀yà Yorùbá. Pàápàá Awólọ́wọ̀ kò ṣe rí ipò gidi kan dì mọ́ nígbà náà, àti bí ipò olórí pátápátá kò ṣe já mọ́ ẹ lọ́wọ́ lẹ́yìn tó jà fún òmìnira Yorùbá tán. Ọba Fìwàjòyè òun ni olú ẹ̀dá ìtànú eré orí ìtàgé Yorùbá Ronú, ìyún ẹni tá a lè pè ní actor nínú fíìmù náà, bẹ́ẹ̀ ni igbákejì ẹ̀ ló sì ń gbàbọ̀dé fún un. Igbákejì Ọba Fìwàjòyè ó ṣe é fún un débi pé ó fa Ọba Fìwàjòyè lé àwọn ọ̀tá lọ́wọ́, ìyẹn àwọn yèyé ìlọ́bà, tí Ọba Fìwàjòyè sì fi orí adé sùn nínú ẹ̀wọ̀n gbẹ̀yìn. Bẹ́ẹ̀ ló sì jẹ́ pé ohun tó mú kí igbákejì ọba yìí ṣe ń dalẹ̀ ìlú àti aṣíwájú ẹ̀ ni pé ó fẹ́ gba ipò ọba. Lóòótọ́ ló gba ipò ọba lẹ́yìn tó ti wọ́ ọ̀nà bí àwọn ọ̀tá ṣe rán Ọba Fìwàjòyè lẹ́wọ̀n. Ìwà ọ̀dàlẹ̀ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn àgbò olóṣèlú Yorùbá nígbà náà nítorí ipò àti owó ni Ògúndé fi ṣàgbékalẹ̀ eré Yorùbá Ronú. Ọ̀kan pàtàkì lára orin tó sì kọ nínú eré náà tí kò lè parí láéláé tó sì ń kọ dòní ni Yorùbá para wọn nítorí owó, Yorùbá ń para wọn nítorí ipò, wọ́n ń gbèrè faláre, wọ́n ń gbàre fẹ́lẹ́bí, wọ́n á polè kó wájà, wọ́n á tó polóko kó wá mu. Yóò Yorùbá Ronú o. Ó dá wa lójú pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lásìkò yìí ni wọ́n mọ orin tí mo kọ sókè yìí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ pé orin tí wọ́n kọ nínú eré Yorùbá Ronú tí Ògúndé ṣe lọ́dún 1964 láti kí ìran Yorùbá, pàápàá àwọn àgbààgbà olóṣèlú tí wọ́n ń dalẹ̀ Yorùbá nítorí owó tí àwọn Haúsá ń gbé fún wọn, orin tó fi kí wọn nílọ̀ ní orin náà. Ẹni bá láǹfààní láti wo eré Yorùbá Ronú Ògúndé, ó dá wa lójú pé bí a ṣe ń kọ
tí à ń mú wá sí ìrántí lọ́sẹ̀ irú àgbà bẹ́ẹ̀ yóò máa sunkún fún ìran Yorùbá. Eré orí ìtàgé Yorùbá-Ronú Ògúndé ó ti pẹ́, bẹ́ẹ̀ ni kò ṣe é lásán, ó tún sọ ohun tó máa ń gbẹ̀yìn alábòsí àti ọ̀dàlẹ̀. Ikú tó jẹ́ kí igbákejì ọba Fìràjoyè tó yẹ ọ̀dà ẹnu eré náà kú kò dára rárá. Àwọn èèyàn ló ní wọ́n pa nípa ẹ̀sín, bẹ́ẹ̀ l'Ògúndé forin sọ fún àwọn ọmọ Yorùbá nígbà náà pé ẹni bá sì tẹ̀síwájú láti máa dalẹ̀ Yorùbá ó dájú pé bó bá dùn fún un láàárọ̀ ayé ẹ̀ torí owó náà lọ́sàn-án ó ti dájú pé ìbànújẹ́ ni yóò fi lo gbogbo ọjọ́ alẹ́ ẹ̀. Nígbà tí Yorùbá-Ronú jáde láti ibi tí wọ́n ti ṣàfihàn ẹ̀ tí àwọn ìjọba náà ti wò ní gbọ̀ngàn ńlá ẹgbẹ́ ọmọ ọlọ́fìn, kódà lọ́jọ́ tí Ògúndé ṣàfihàn Yorùbá-Ronú ní gbọ̀ngàn tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, àwọn àgbà òṣèlú nínú ẹgbẹ́ òṣèlú NNDP wà lórí ìjókòó. Lára àwọn àgbà òṣèlú tí Ògúndé ń fi eré náà bá sọ̀rọ̀ tí wọ́n wà lórí ìjókòó lọ́jọ́ náà ni olóògbé Ládòkè Akíntọ́lá. Ìwádìí wa fi hàn pé nígbà tí eré orí ìtàgé ìdè ibì kan, inú bí olóògbé Ládòkè Akíntọ́lá àwọn àti olóṣèlú tí wọ́n jọ jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà tí wọ́n wà níbi àfihàn eré náà lọ́jọ́ náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n bínú jáde ní gbọ̀ngàn ẹgbẹ́ ọmọ ọlọ́fìn tí Ògúndé ti ń ṣàfihàn fíìmù Yorùbá-Ronú fún wa lọ́jọ́ náà lọ́hùn-ún. Bí Akíntọ́lá ṣe bínú jáde ni Ògúndé gan ti mọ̀ pé wàhálà ti dé. Ká má sì parọ́ fún ara wa, wàhálà dé lóòótọ́ o. Olóògbé Ládòkè Akíntọ́lá gbé ìgbésẹ̀ tó lágbára lórí fíìmù Yorùbá-Ronú tí Ògúndé ṣe, kódà ẹnu ya àwọn èèyàn. Ẹgbọ́n náà irú ìgbésẹ̀ wo ni olóògbé Ládòkè Akíntọ́lá gbé lórí Ògúndé àti fíìmù Yorùbá-Ronú tó ṣàfihàn ẹ̀ fún wọn nínú gbọ̀ngàn ńlá ẹgbẹ́ ọmọ ọlọ́fìn. Ẹ wo nǹkan ti ṣẹlẹ̀ sẹ́yìn nílẹ̀ Yorùbá o, Ọlọ́run gbọ́ yẹ kí Yorùbá-Ronú lóòótọ́. Irú ìgbésẹ̀ wo la Akíntọ́lá gbé lórí fíìmù Ògúndé sẹ́ẹ̀? Kí ló ṣẹlẹ̀ sí Ògúndé lẹ́yìn tó ṣe fíìmù Yorùbá-Ronú àti Òtítọ́ Korò? Ẹ̀já tó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tí a mú ìdáhùn wá sí àwọn ìbéèrè yìí àti àwọn míì lágbára Olúwa. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí a tún pàdé, àìsàn ò ní ṣe wá o.